Má bọ́mọ kwara relé, má bọ́mọ gbóná relé o. Torí kíní, torí pọ́mọ gómìnà ṣèyàn má bọ́mọ kwara relé. Ajé igbe mo dé lò ní orí mi, ire ni lọ́jọ́ ayé mi gbogbo. Mo dé bí èjì wẹ́rẹ́ alẹ́ o. Mo dé bí ìyálẹ̀ ta, ẹ pé nítorí ta ni? Mebí nítorí Maria ọmọ yín lóye tó ń ṣọjọ́ ìbí lónìí gangan ni. Ọlọ́jọ́ ìbí òní o, Maria aya Adébọ̀wálé òkú ọdún. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ni wọ́n ó máa bá wọn ṣe lágbára Ọlọ́run ọba. Ire níwá ire lẹ́yìn ire lọ́tún ire lósì ní fún ọlọ́jọ́ ayé rẹ gbogbo. Mébí jẹ́jẹ́ ni mo jókòó nílé o, ní Aisha àbúrò rẹ bá pè mí sórí aago. Ó lájẹ́ ìgbé òní lọ́jọ́ ìbí ẹ̀gbọ́n mi, aláṣírí mi, àdúró tì ní lọ́jọ́ ògúnlé. Aisha ti pé òun mọ rírì rẹ̀ láyé òun. Ó ní bóun lówó ara sọ́yọ́ fún ọ, ó ní bóun lówó ara láàrin tí í ṣe bàbá aṣọ, bóun lówó ara rìn tí í ṣe bàbá lẹ̀kẹ̀. Ó ní ṣe tọjọ́ tó kù ní kù ọ́ ní ká wí, tàbí tọjọ́ ṣíṣe onídùúró òun ní ká sọ. Aisha ti ní òun dúpẹ́ pẹ́ òkú lọ́wọ́ Elédùmarè tó fi ọ̀tá òun lọ́rẹ. Olóyin mọ́dún rẹ̀ nínú afárá, èkùkù mọ́ tirẹ̀ lárèrè, gẹ́gẹ́ bẹ́jọ́ láti mọ́ tirẹ̀ nínú àpà. Ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún bóyí ṣe mọ́ tirẹ̀ nínú afárá. Wàá mọ́ tirẹ̀ sówó, wàá mọ́ tirẹ̀ sáyọ̀. Òní ọjọ́ ìbí rẹ̀ kò ní dọjọ́ ẹkún fún ọ láṣẹ Elédùmarè ọba òkè o. Maria ò ní fàìsàn lògbà, ò ní ká gbogbo ṣọdún. Àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ó tẹ̀lé yín pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run ọba. Iṣẹ́ rẹ̀ ò ní díṣẹ́ mọ́ ẹ lọ́wọ́, ò ní táwọ́ náà, ò wá ní wàkísà kẹ́yìn aṣọ lágbára Ọlọ́run ọba. Owó màmá tọ́pẹ́ o, àrídùnnú rẹ̀ ò wá ní darí kò ṣe fún ọ nínú ọdún tuntun. Ìyá Yọ̀mídé ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ̀ sí i, bó ti wù kó o pẹ́ láyé tó. Mo ní bó ti wù kó o pẹ́ láyé tó. Moses àti Joshua ò níyànkú mọ́ ẹ lójú lágbára Elédùmarè ọba òkè. Maria ọmọ oyin lóye ilé ti yá, mo ní ilé ti yá o. Eré gbogbo wá di ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Aisha àbúrò rẹ̀ ló ní kí n bá wọn kí ọ délé kórì rẹ̀ ó wú. Ó ní kí n bá wọn kí ọ kórì rẹ̀ ó dìde jọ̀rọ̀. Ó yá tẹ́tí rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó o máa gbọ́ bí wọ́n ti ń poríkì ilé bàbá tó bí ọlọ́mọ. Maria ńlẹ́ ọmọ wọn nígbóná nípínlẹ̀ Kwara. Ìwọ lọmọ ayọ̀ bí èrè, ọmọ ayọ̀ bí olóde àjígbá. Bẹ́rù bá jẹ́ àgbà tirẹ̀ bí ẹrú, ọmọ bí wọ́n fà bá jẹ́ àgbà tirẹ̀ sátọ̀. Maria ńlẹ́ ọmọ ewúrẹ́ òró tí ń jẹ lẹ́bàá gbàgede, ọmọ àgùntàn tí ń jẹ lẹ́bàá yàrá ilé. Òkú ọdún okú ìyèdún, àṣeyíṣe ní ìsìn lágbára Ọlọ́run. Adìyẹ òkùnkùn ló ní kí wọ́n ó máa jẹ ní pọ́npọ́ ọlọ́ọ̀fíà nínú ilé bàbá tirẹ̀. Bàbá ta ni ó ṣàìmọ̀ pé pọ́npọ́ ọlọ́ọ̀fíà lójúde àkúnlẹ̀bọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Maria ìwọ lọmọ gbárí onílé agbárí. Ọmọ bẹ́ẹ̀ bá mọ́lẹ̀ tí ò ṣe é mú àkígbè tọ̀tọ̀. Ẹ̀yin lọmọ afẹ́yìn ó lè gbó tẹ̀tẹ̀ lẹ́gàn. Maria ìran bàbá tiẹ̀ léegun jọ bí ọmọ alátẹ̀ jìnwìnjìnwìn bí etí erin. Ìgbóná ọmọ wòyíra kó o má bàa rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu. Òkò ìrèsé nìyí ọmọ wòyíra kó o má bàa ràgbá kígbá ìkẹ̀kẹ́ ìsọ. Ìwọ lọmọ agúnyán pupa fàlejò pupa lórí ẹni pupa. Ojú ń tàlejò ojú ń tiyán, ojú ń tọbẹ̀ nínú àwò tọ́ngọ̀ràn nínú ilé bàbá rẹ̀. Maria Aisha àbúrò rẹ̀ lòun bá ọ̀yọ̀ òun bá ọ dúpẹ́. Ó lóun bá ọ̀yọ̀ òun bá ọ dúpẹ́ wípọ́dún òní bá ọ láyé, ó tún bá ọ láyé ara tirẹ̀. Aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ wọn lóde aṣọdúnmọ́dún o, aṣoṣùmọṣù ló ń ṣàwọ̀ wọn lóde aṣoṣùmọṣù. Wàá gbó, wàá tọ́, wàá fọwọ́ pa, wàá sì tún fèrègì jòbì nínú ọdún tuntun. Ohun tó fi ń ṣẹ̀gbọ́n wá ní bọ́sọ̀nù lọ́wọ́ rẹ lágbára Elédùmarè ọba òkè. Wọ́n wá pé kí n máa kọrin fún ọ wípé. For you are a jolly good fellow, for you are a jolly good fellow, for you are a jolly good fellow.
praise all of us. Àjọ̀dún ayọ̀ fún ọ aya Adébọ̀wálé, àjọ̀dún ayọ̀ fún ọ lágbára Ọlọ́run, àjọ̀dún ayọ̀, àjọ̀dún ayọ̀, wọ́n ní àjọ̀dún ayọ̀ fún ọ.